constant flow láti máa bà lórí òfin ọlọ́run ọba constant flow láàrin àtọlọ́run kò rọrùn torí àwọn nǹkan tí ó máa try láti disturb nǹkan yẹn ó pọ̀ táàsì tí àárọ̀ lọ́run rí ní rírí pé ká rí záàtù ọlọ́run but a rí àwọn makhlukot rẹ̀ so eléyìí kì í ṣe nǹkan tí ó rọrùn fún ọmọ yẹn láti achieve in fact Al-Imam Ibn Qayyim sọ pé ara reason tí wọ́n ṣe sọ̀rọ̀ ṣàhádà pé ká gba ọlọ́run bá gbọ́ wọ́n á lo kalimatu ṣàhádà ní pé because nǹkan tí à ń sọ yìí nǹkan tí ààrírí tán fẹ́ ká gbàgbọ́ bíi pé à ń wo báyìí torí ẹ̀ lọ́nà pé ní ṣàhádàtàn ìjẹ́rìí rírí báyìí pé mo rí oṣù gbọ́dọ̀ dára lójú ní torí ẹ̀ kò sí doubt níbi ọ̀rọ̀ àkídà so káwá wà ní ipò pé alhamdulillah àríra wa kò jọba ẹsẹ̀ ń jókòó láti kàtírà Al-Imam Ibn Qayyim rahimahullah tàpé ní Uddatu Sabirin wa Khiratu Shakirin alhamdulillah. Tọ́píkì tí Al-Imam dé sọ fún wa lẹ́yìn ìgbà tán bẹ̀rẹ̀ fásitì mi ìfẹ́ ọlọ́run mo rí nọ́pítọ̀ kan mẹ́ kọ́lọ́run bó sì mọ́ fún yàn kìí ṣe àpẹẹrẹ àìfẹ́ rẹ̀ kọ́lọ́run sì mọ́ fún yàn kìí ṣe àìpẹẹrẹ ìbínú yà ọlọ́run bọ̀ ò nífẹ̀ẹ́ sí lágbẹ́já Ibn Qayyim ní tó wá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kò tí àwọn àfáà limadha zawa Allahu an anbiya'ihi dunya kéré tọ́lọ́wọ́n fún àwọn ànábì rẹ̀ láyé rárá ẹwú wọ́n ṣe pọ̀ tó ta ló fún láyé nù Sulaiman Daud ẹ̀mọ̀ kayọ́kù sí kankan ó débi tànábì Muhammad ṣe bí wípé sallallahu alaihi wasallam wípé kò sí ń tá jẹ náà wà níbi tànábì Muhammad kò sí ń tá jẹ pé báyìí ají láàárọ̀ yìí kò wá sí ń tá jẹ ó pọ̀ bàjẹ́ ní sẹ̀mí ànábì sallallahu alaihi wasallam ají láàárọ̀ kò sí ń tá jẹ ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ afẹ́sùn lálẹ́ kò sí ń tá jẹ kò ló ń kà ní sẹ̀mí ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam but ó dá wa lójú gan wípé ànábì Muhammad lọ́lọ́run bá fẹ́ràn jù nínú gbogbo èèyàn tá sọ yìí Nabi Ibrahim inclusive mo sọ̀rọ̀ Musa alayhi salatu wassalam fún àìpé Ọlọ́run bá fẹ́ràn Musa gan ọ̀ débi wípé àwọn nǹkan tí Nabi Musa gbà lọ́wọ́ Ọlọ́run ó gbà pé Ọlọ́run fún tó yọ̀ǹda fún yọ̀ǹda fẹ́ ńláńlá pé ìwọ náà ló lè gbà lọ́wọ́ mi Musa alayhi salatu wassalam àmọ́ tó dàbí Khalilur Rahman Ibrahim kò tún dàbẹ̀ Khalilur Rahman Nabi Ibrahim kò tún dàbẹ̀ tó wá dàbí Habibul Ilah Muhammad sallallahu alaihi wa alihi wasallam wallahi kò dàbẹ̀ gbà tó bá sì di jọ́gbìn al-qiyama nígbà tí ó bá di mawtinul khawf bàtí bẹ́ẹ̀ bá dé tá lọ bá gbogbo àwọn Nabi Ọlọ́run ká lọ bá kádà wa kádà wa kádà ẹgbọ́n kan tí ànábì ó sọ ẹgbọ́n táwọn ànábì yìí kó wọn sọ alayhi salatu wassalam alhamdulillah ẹgbọ́n táwọn ànábì yìí kó wọn sọ wọ́n ma sọ pé nafsi nafsi lé ní tèmínà bọ́ inna Allaha ghadiba al-yawm ọlọ́wọ́n bá ti bínú lé ní ma lam yaghdab mislahu qattu kò bírù rẹ̀ rí wa lam yaghdab ba'dahu mislahu lẹ́yìn òní kò ní bí inú ìmọ̀ láìláì ṣùgbọ́n rìsọ́ọ̀tì ìbínú èní ìta nàbí Ádámù wọ́n sọ wípé àwọ́kọ̀dẹ̀ akaltu shajara èmi ti jẹ tó rá sọ fún pé ọlọ́lá ń bẹ fún ọ in tọ́lọ́run fi dá ọ khalaqaka Allahu biyadayhi ọlọ́run dá ọ pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì
Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni yóò ní ọdẹ akaltu shajara mo jẹ́ ń bí igi tó ní mọ́ jẹ àwọn tọ́lọ́wọ́ sọ lẹ́nu ọkàn wa ti balẹ̀ yìí wọ́n máa fi ń pòwe fún àwọn èèyàn gbà mí pé ọkàn tí ẹ sì wá balẹ̀ báyìí àwọn ẹ̀rọ jókòó àwọn ẹ̀rọ jókòó ọkàn wa ti balẹ̀ jù ọkàn wa náà bí Ọlọ́run wa balẹ̀ bẹ́ẹ̀ ẹ máa fi kọ́kọ́ ọkàn tí wá balẹ̀ ibi tọ́kàn tí wá balẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ tá a ní lọ́rùn àwa ṣọ́ pé a ṣe required tauba tán ọba yìí kí ló tàn jẹ kí ló jẹ́ kó rò wípé bó ṣe wáyé o ó yẹ kí power bank ó yẹ kó lè gbé sá kí ló jẹ́ kó rò pé bó ṣe wáyé o ìwọ gẹ́gẹ́ bí ọmọnìyàn ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan Ọlọ́run bò ní bí Ọlọ́run kan ẹ̀wọ̀n tí ò bá tiẹ̀ ní bí ọ kì í ṣe state of mind yẹn lọ́yọ̀ kó wà ẹ̀ṣẹ̀ téèyàn ti dárí ìmọ̀ràn yẹn lọ́wọ́ téèyàn ti dárí láwọn ibì kan ara rẹ̀ ni pé tí lágbájá bá ń ṣiṣẹ́ ó yẹ kí tèmi ojú tiẹ̀ lọ kò dárò ẹ̀ṣẹ̀ tó mi dá ìta sọ ẹni position àwọn àmbíyà ìta sọ ẹni position àwọn sàhábà àwọn àmbíyà tó yẹ pé Ọlọ́run ti forí jì wọ́n bí àwọn ẹ̀ṣẹ̀ wọn wọ́n fi pé Ọlọ́run lè bí àwọn lè ní àwọn sàábé tí wọ́n pààyàn kan rí ìgbà tó di ayé tánàbí kú tán tí ìjà ṣẹlẹ̀ láàrin Ali ibn Abi Talib radiyallahu anhu àti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma ṣe mọ̀ nǹkan tí wọ́n sọ fún wọn ẹ̀mọ̀ ṣọ́wọ́dá o ẹ̀ṣọ́ lọ́wọ́ ẹ̀mọ̀ nǹkan tí àwọn sàábé yẹn sọ wọ́n láwọn lè dá sí torí pé ẹ̀mí àwọn lè pààyàn àwọn ilé wo pé àwọn ní káwọn dá sí báyìí àwọn mùsùlùmí ẹnìkan sọ fún wọn nù wọn pé gẹ́gẹ́ bí Usama bin Zaid Usama ní èmi tó jẹ́ pé èmi lẹ́nìkan túbá fún tó sọ pé ashhadu an la ilaha illallah tí mo pa tánàbí sọ pé aqtaltahu ba'da an qala la ilaha illallah ó pààyàn lẹ́yìn ìgbà tó ṣe la ilaha illallah àwọn òmí ni ẹ anábi ní Allah shaqaqta sadra ó sì wá la ọkàn rẹ̀ kó wo bẹ́ẹ̀ wọn ò gbé mi dìde kí n ṣẹ̀ṣẹ̀ mọ́ wọ́ka àwọn èèyàn tó bá mí ní gangan Allah shaqaqta sadra anábi wá tún repeat ó ń débi pé mo wò pé kí n ṣe gba Islam lónìí báyìí kó jẹ́ pọ́n ti pa kìíní rẹ̀ kí ló ṣe kí n tó ṣe yìí mo fi Ọlọ́run àbúrà ó dájọ àwa lọ lọ́nà 1 million èèyàn bá yàn jà ànábì gbé wọn dìde pé ẹ lọ bí báyìí ó sì di ogun ẹ̀sìn gàgàgàgà ọwọ́ sì wá bá débi pé wọ́n wá yí mọ́lẹ̀ tán wọ́n wá fẹ́ gún tó jẹ́ pé bó bá jọ òun ló yí wọn mọ́lẹ̀ àwọn tí ó sọ ó wá ní ashhadu an la ilaha illallah ẹni kejì sì súnmọ́ yìí ó sì ṣáádà ẹ̀wù bí wọ́n ṣe gbọ́ ṣáádà yìí ẹni kejì rẹ̀ ó sì súnmọ́ yìí pé ó ti ṣe ṣáádà òun sì wò pé ṣáádà rọ̀ akáyàn mọ́ bíbá ẹ̀ ń gbé ìdàsókè ń fẹ́ bẹ́ orí kò bá ó fẹ́ bẹ́ ẹsẹ̀ kò bá ó bẹ́ etí kò bá asànmọ́lẹ̀ wá sí ṣáádà pọ̀ gíábà ni àwọn sọ́wọ́ bá bá lá ṣáádà rọ̀ lélẹ̀ faqatala ó sì pa bẹ́ẹ̀ la ilaha illallah lẹ́yìn ìgbà tó páyẹ̀ tán òun náà tó ń rò pé àbí ṣáádà ẹni mí nǹkan kan ni omi ìjọ ìdú nǹkan tí ó jẹ́ state of mind tán fi sọ fún àlẹ́bí padà pé ó jẹ́ fẹ́ mọ́ dọ́gbọ́n kan
ànábì ẹbí tàti ẹ lọ́yẹ lágbára gan wátá ká mọ́lẹ̀ tó jẹ̀fẹ́ máa dáwọn ọgbọ́n kan gbàtà yí mọ́lẹ̀ tọ́nà ní wọ́n sí àṣádálà ìrọ́gbù ànábì ní fún mọ́mọ́ dá lẹ́yìn sọ̀dọ̀ ẹni tánà bí n bá sọ̀rọ̀ yìí ó wà ní ipò ọmọ sáà bàbá rẹ̀ ní sínú ọmọ ẹbí ló bí ṣá ọmọ ṣe wá jẹ́ èbó bàbá dúdú inú rẹ̀ sì máa ń bàjẹ́ débi pé àwọn tó ní kìyàfà kọjá ńjọ́ kan ó wá ráwọn méjèèjì tí wọ́n sùn Zaid bin al-Haritha àti bàbá rẹ̀ sùn ẹsẹ̀ wọn wá wà lórí ara wọn sọ́hìbù kìyàfà yẹn wá ní àwọn tí máa ń wo nǹkan sùn tí wọ́n ní àwọn ọmọ ọlọ́mọlógún kọ́ nìyẹn wọ́n ní ọmọ rẹ̀ ní àpòrí wọn sí rí náà tí wọ́n dáwọn èèyàn mọ̀ pẹ̀lú bí wọ́n ṣe rí ó ní ààrí àròjúl ìráwọn ẹsẹ̀ tí wọ́n kò rí àwọn bà kò rí ojú wọn bá dùhá mímbà ẹnìkan ló bíra wọn náà méjèèjì wọ́n jọra iná ọ̀nà bí dùn pé alhamdulillah táwọn afá rí pé ẹ̀rí nìyẹn pé tẹ́jíríbà wọlé nínú ẹ̀sìn ìyẹn ti ṣe nǹkan ó ti ṣe ó ti mọ́ lára a fẹ́ ṣe wá ní ẹmọ́ gbàbẹ̀ yẹn o ẹ̀ẹ́jà sípò tó yára ọya ẹ̀rí dà mọ́ ká ẹ̀rí sí mi ní erí báyìí wá ní ẹmọ́ lọ pé kò fún mi lẹ́rí pé ìyá ó jí ọ tí a bá jọ tó wà ní tẹ́jìrìbà tó dẹ̀ lágbára ni gbogbo nǹkan tó lè ràn wá lọ́wọ́ lọ́lọ́run sọ fún àwọn Qur'an subhanahu wa ta'ala gbogbo nǹkan tó lè ràn wá lọ́wọ́ pàwátá ma farratna fil kitabi min shay ni mo fẹ́ ẹ̀fẹ́ jẹ́ máa rò pé ọ̀tọ̀ ní tí mo fẹ́ ká min shay wà so kò sí nǹkan kan nínú tó yẹ ká bá pàdé láyé tọ́lọ́run ti ṣàlàyé fún wa so ó ní ààrí àrùjú ẹ̀rí àwọn ẹsẹ̀ yìí bá ọdún àmì bá bàbá yìí ló bí ọmọ yìí bàbá yìí ni ẹsẹ̀ yìí ẹsẹ̀ àwọn tó jọ inú ànábì sí dùn ànábì sí láti gbà pé ọkọ́nù kìí sọ máa lè kìí ṣe ọmọ lè now ọmọ yìí ló wá pààyàn báyìí in that case lànábì sọ pé Allah ṣàpapọ̀ sọ̀dọ̀rọ̀ mo sì wá wò pé kí n ṣẹ̀ṣẹ̀ wá gba Islam báyìí kó jẹ́ pé al-Islam yẹ jùbù ma qabla àwọn realities kan wà mo dúpẹ́ fọ́lọ́wọ́n bá mo sì báwa náà dúpẹ́ àwọn realities kan wà tó pé bí èèyàn ṣe mọ̀ sí ohun àfẹ́kẹ̀yàn ọ̀la àti àmọ́ ẹ̀sìn rárá honestly àmọ́ ẹ̀sìn rárá báṣọ rántí tíra wa ìbá ṣe ń ti díẹ̀díẹ̀ yìí àdúpẹ́ fọ́lọ́ but so many things ló jẹ́ believe àwọn èèyàn àwọn mùsùlùmí believe yẹn ṣe believe Islam nígbà míì ó dẹ̀ affect wa negatively kódà níbi muamala èyàn fún yàn lówó yóò yáyàn lówó èyàn gbówó èyàn ṣe gbá yóò bá èyàn kan lò àwọn nǹkan yìí adat gọ́labat ala nasi gọ́laba ala diyanati nas adat àádá pé àbá ṣe ṣeré bá ṣe ṣeré ó fẹ́ bu ẹ̀sìn mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó pọ̀ ó fẹ́ bu ẹ̀sìn mọ́lẹ̀ débi wípé táàbà Al-Imam Ibn al-Jawzi rahimahullah wọ́n láwọn wòye sí bí àwọn èèyàn ṣe mójú tó àádá tó wọ́n láwọn wòye sí pé ó sì ti gba ẹ̀sìn lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn débi pé àìmọye àwọn points láàmà discuss
lẹ́sìn ọ̀sùnà. Ada ti take over báwọn èèyàn ṣe ń ronú. Al-muhim, ẹ wo bí àwọn variation wọn sí la ilaha illallah. Aqataltahu ba'da an qala la, àwọn àwọn oní la ilaha illallah padà nítumọ̀ sí Khawarij. Khawarij ní la ilaha illallah padà nítumọ̀ sí, but ìṣesí àwọn sàábé ni pé aqataltahu ba'da an qala la ilaha illallah. So Usama bin Zaidi ó wá súnmọ́lé ànábì because bàbá rẹ̀ súnmọ́lé ànábì, wọ́n ń pè ní bàbá rẹ̀. Ẹ wo bàbá rẹ̀ ní Zaid, wọ́n sọ fún wa wípé Ọlọ́run ní falamma qada Zaidun minha watara zawwajnakaha kay la yakuna ala al-mu'minina haraj. Lẹ́yìn náà kò gbọdọ̀ jẹ́ wàhálà fáwọn onígbàgbọ́ òdodo mọ́ kí wọ́n lè fẹ́rù ọmọ bẹ́ẹ̀. Ara àdáti tàǹsàn náà wọ́n lè fẹ́ wọn. Kay la yakunu ala al-mu'minina haraj, kay la yakunu ala al-mu'minina haraj, bí wọ́n lè fẹ́ wọn. Ṣé èyàn lè dánrù rẹ̀ wọ́n ní ìsìn ipé ní ìsìn ẹmọ gbọ́ ọmọ kan tó gbé léèyàn ló gbé, kódà Ọlọ́run kó ṣàforíjì wọn, ó wá jóbìnrin ọmọbìnrin kan kó gbé tátàrí ayẹyàn ìyàn lọ́wọ́ bèèrè pé èyàn fẹ́fẹ́ wọn sí ti pẹ́ ti fẹ́ tẹ́lẹ̀ èso ọpẹ́ mọ́ fẹ́. Àbí ọmọkùnrin tó gbé léèyàn, ìyàwó wá kọ ọmọ tó gbé léèyàn ní kẹ́líbà mọ́ nǹkan táwọn sábẹ́ mú mọ́ra o, nǹkan tí wọ́n gbọ́ yí ká sọ bẹ́ẹ̀. Ọmọ tó gbé léèyàn, ọmọ tó yẹ pé èèyàn ní finance ní school ní everything tó fi dé, but ó wá níyàwó ní tó súnmọ́ jù ní pé iná lè fẹ́ yàwó fún. Àwọn méjì wá para wọn ní bá ń sọ fún ìyàwó rẹ̀ tó kọ́lẹ̀ pé mo fẹ́ fẹ́ ẹ̀fẹ́ ṣe kí ni dádì. Ọlọ́run ní kọ́kọ́ gbé dádì ọ̀rọ̀ yẹn kú ní ud'uhum li aba'ihim huwa aqsatu 'inda Allah. Ẹ máa pe oníkálùkù mọ́ bàbá rẹ̀ tó bí gangan. Wa in lam ta'lamu aba'ahum fa ikhwanukum fi ddin. Tẹ́ ẹ bá mọ bàbá wọn, ọmọ ìyá yín. Falaysa alaykum junahun fima akhta'tum fihi walakin ma ta'ammadat qulubukum. Ẹ kọ́kọ́ máa pe oníkálùkù mọ́ bàbá rẹ̀ náà. Aláwọ̀kọ́ ni Ọlọ́run ní kay la yakuna 'ala al-mu'minina haraj. A sì ní kí wà náàbì fẹ́ Zainab kó mọ́ bàá di wàhálà. Ànábì rán Zaid bin Haritha padà sí Zainab bá sọ fún pé mo fẹ́ fẹ́. Ìgbà tó wọlé ti Zainab kò lè sọ. Ẹ mọ̀ dhikriyat, so many things máa wá sí lórí pé ọmọ sọlíà. Ẹ mọ̀ gbọ́ o, sọmọ yìí yóò di ìyàwó ànábì, ó sì dì í. Ṣẹ́rí nígbà tí zawajinaka sọ̀kalẹ̀ ànábì wọlé lọ bá straight. Zawajinaka ànábì wọlé lọ bá straight. Ó náà sì gbọ́ ibẹ̀, ó sì káyà. So Ọlọ́run ti sọ wá pọ̀, Ọlọ́run ti sọ yín pọ̀. Ọlọ́run ṣàánú wa. Àwọn yóò kọ́ ìyàbọ̀ náà fi kí lọ lẹ́. Wọ́n ní nǹkan ṣẹlẹ̀ lálùkọ̀ lánàá. Subhanallah. Ẹni tí yẹ pé Islam sì wà lọ́kàn tí ẹ̀ tó gbọ́ nǹkan yìí, kí mọ̀ pé ní túnmọ̀ kìí ṣe wọ̀. Ẹnìkan sọ fún mi pé ó sọ ìtàn kan fún mi pé òun kọ ìyàwó kalẹ̀. Ẹni ìyàwó òun sick fún khulu nínú ilé òun. Wọ́n yọ̀ǹda rẹ̀. Ọ̀rẹ́ òun tó jẹ́ pé bá tú rẹ̀ láwọn fi fẹ́ra. Tí mo bá wọn parí ìjà, ó wá pè wọn after few
balẹ̀ wù èyí ọkọ ní ayé ẹ̀fẹ́ báyẹ̀ ilé lè fi kan sínú oúnjẹ fún yàn yóò bá lẹ́wọ́ àwọn ẹ̀ṣà gbáwọ̀ ní mo láìka àwọn ẹ̀ṣà gan ni wọ́n wòrà wọn pé ilé sí o wàláhì torí kẹ́lìmọ̀tẹ́ sọ iná lọ́rọ̀ ní kí la yakuna alal mu'minina haraj. It is not a problem. Allah ni subhanahu wa ta'ala hurimat alaykum ummahatukum. Èèwọ̀ ní kẹfẹ́ ìyá yín. Ẹ má gbọ́ jama wa banatukum. Ẹ lè fẹ́ ọmọ yín wa akhawatukum. Ẹ lè lọ amúra ẹjọ́kù wa akhawatukum. Ẹ lè fẹ́ sísítà yín wa ammatukum. Tààlẹ̀ tó lè fẹ́ wa ammatukum. Ẹ má gbọ́ ẹ lè fẹ́ àǹtí wa banatul akh wa banatul ukht wa khalatukum. Ẹ lè fẹ́ paternal or maternal aunty wa banatul akhi wa banatul ukht. Àwọn nephews yín kéèbó mọ́ dàrú ọmọ tẹ́ ẹ̀gbọ́n yín bí ọmọ tábùrù yín bí ẹ lè fẹ́ wa akhawatukum wa ummahatukum allati arda'nakum. Ìyá tí ó fún yín lọ́yàn rí nígbàtẹ́ kéré ẹ lè fẹ́ wa akhawatukum mina ar-rada'a. Ọmọ tó náà bá tún ti fún lọ́yàn rí ẹ lè fẹ́ wa ummahati nisa'ikum. Ìyàwó tẹ́ fẹ́ tẹ́ súnmọ́ ẹ lè fẹ́ ìyàwó rẹ̀ allati dakhaltum bihin nígbàtẹ́ ti súnmọ́ fa in lam takunu dakhaltum bihin. Tó bá jẹ́ pé ẹ súnmọ́ rí fala junaha ẹfẹ́ ṣùgbọ́n ẹ súnmọ́ ní ẹfẹ́ yàwó wọ́n ni subhanallah wallahi ìgbà ti fẹ́ mọ́ mi mo prefer ẹmọ gbọ́ jọ́lọ́ sí bá gbé kalẹ̀ raw ó wà very raw kò ní di pépà kẹ́kùn ògbó àbíyàn lọ ṣe náà lọ́rù sísítà mọ́mí rẹ̀ ló wá ní wọ́n dúró díẹ̀ kò sí ní bàbá láyé wọn lèyẹn bá wọ́n pé ẹjọ́ ṣé iná lẹ bí sọ́lẹ́à wọ́n láwọn ni ẹ̀yin ni kúmù sọ́lẹ́à ẹjọ́ tọrọ sọ̀rọ̀ ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí tún sọ pé actually ó ní tó gbé mi wá sí bíbà but ó tún ní tó tún padà wá fẹ́ gbé mi wá sí bíbà má padà wá pé mo ti ṣe lọ́dọ̀ tí ó yẹ kí n ṣe èèyàn wá wò pé ọmọ rẹ̀ ọlọ́ni kò sí problem in fact kò sí problem débi pé ẹ ṣe nìká pẹ̀lú sistine ẹ wá dé ẹ̀yin wà ní Russia ẹ ṣe nìká ẹ ti ṣe northern mashallah ẹ wá dé ẹ wá ní bí tí wọ́n ti ń gbé yín bọ̀ báyìí bóyá Ìkẹjà náà ni àwọn ọmọ rẹ̀ gbé ẹ wá sọ̀kalẹ̀ pé kẹ́ tiẹ̀ kí wọn ẹ sáwà ń wo màmá wọ́n ṣe ń lọ tán bọ̀ pé wonderful la ilaha illallah wọ́n ní ta làwọn wọ́n ní màmá wọn wọ́n ní mi ò ní káàtà ṣe yẹn bá gé dànù mo prefer màmá fa in lam takunu dakhaltum bihinna
àwọn ilé ò gbádùn mọ́ o fine laptop kú kí ló tẹ̀lé wa halailu abna'ikum wa halailu abna'ikum min aslabikum wa ibukum allati fi ujurikum ṣé bó ṣe wà bẹ́ẹ̀ ni ìní fi ayẹ̀ ẹ̀lẹ̀ wa raba'ibukum àwọn ẹni tí ọmọ yín fẹ́ ẹ̀lẹ́fẹ́ mọ́ kódà ẹni tí bàbá èèyàn bá fẹ́ ní ti ẹ̀ ibi tó ti wá yàtọ̀ nìyàn tí bàbá èèyàn bá kọnu sóbìnrin tó wá fẹ́ kò bá àmọ́ súnmọ́ èèyàn lè fẹ́ òun yàtọ̀ tẹ̀ bàbá èèyàn ó fẹ́ yà ó but bàbá èèyàn ò wá súnmọ́ obìnrin yẹn kò ṣe gbé sí pé èèyàn fẹ́ yà ó èèyàn wá súnmọ́ obìnrin yẹn lè fẹ́ yà hàn bàbá èèyàn ò wá súnmọ́ obìnrin yẹn ọmọ téèyàn kọnu sígbà yẹn tí ìyá rẹ̀ wá padà wù yẹn ọmọ téèyàn lè fẹ́ wọn tí ní ká bá fi lè ṣe láàrin ẹni jẹ́ kódà kẹ́ mọ́ súnmọ́ nínú owó ẹgbẹ́ yẹn instant sọ àrí bó ṣe ń bọ̀ láti Russia yẹn tó sọ̀kalẹ̀ ní Kẹjà gbogbo ló sọ̀kalẹ̀ sí o Amadu Bello ó wá jáde mọ̀mọ́ sísítà tó ti ṣe ákùdù pẹ̀lú yẹn ló wá rí fa àjàbátù ló wá pé wonderful wonderful ó sà wonderful láìsẹ̀ ó wá wò kò tí súnmọ́ sísítà yẹn ó wá kọ́ọ̀tì nìka yẹn bóyá látara ó lóun ò ṣe mọ́ ó ṣe tọ̀láàkù ní nǹkan wọ́n ṣàṣẹ fásikò nìka a sọ pé ó tọ́ kó fẹ́ ọmọ rẹ̀ yẹn àbí tó bishartin kò ṣe kí ní kò súnmọ́ àmọ́ ọmọ yẹn tí ò súnmọ́ yẹn Sọ́líà ni màmá Sọ́líà ló padà fẹ́ nìsín ṣe wá rí Sọ́líà yẹn ọmọ tí Abdullah ò lè fẹ́ Sọ́líà so ti yẹ báyìí Sọ́líà kéèyàn gbogbo ẹ tí èèyàn bá ti ṣe ákùdù pẹ̀lú rẹ̀ láyé ọmọ èèyàn ò lè fẹ́ mọ́ kódà kéèyàn má súnmọ́ so ti yẹ báyìí pé ní ìsìn o èèyàn fẹ́ ní yìí láyé ó ti pé ákùdù sahih kódà kí bàbá máa wà súnmọ́ èèyàn lè fẹ́ mọ́ ẹ̀mọ́ ọmọ èèyàn ò lè fẹ́ mọ́ láìláìláìláìláìláì abàdà sọ́lọ́ ni wà halailu abna'ikum wa raba'ibukum allati fi hujurikum min nisa'ikum allati dakhaltum bihinna tó jẹ́ pé obìnrin ìyá tiẹ̀ ọmọ tí ìyá rẹ̀ gbé wá sílé yín tí ń gbélé yín so tí ń gbélé yín bẹ́ẹ̀ àwọn afáàní kìí ṣe onímọ̀ fóòmù kò sí sọ pé tí ò bá gbélé yàn kọ́ wọ́n kàn fi sọ lórí bí ó ṣe kọ́mọ̀ ni pé wọ́n lè gbé ọmọ wá láti ibòmíì tí ó sì mọ́ gbélé yàn ìyẹn fẹ́yàwó ní ìsìn wá gbé ọmọ kan wá kò burú tó wọ́n yàn bá aláwọ̀ ẹ̀kọ́ máa gbélé yàn now Allah ni okay wa an tajma'u bayna al-ukhtayn àbí kéèyàn fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ ẹwùgbó náà ṣe rọ̀ tún ẹni pé ẹ lè fẹ́ gbọ́n níjọ́ tí wẹ́wà aláṣẹ́lẹ̀ ní èyàn tọ́ lápọ̀ ẹ̀gbọ́n ó sáà ti kó nú ẹjọ́ pàtí àwọn at that point èyàn lè fi àbúrò ẹ tó lè lọlé wọn fàbúrò rẹ̀ nílẹ̀ Yorùbá èyàn lè lọ rí kó bọ̀ rẹ̀ ọ̀ àwọn èyàn sì lè pé mi kéèkì tẹ̀lé ọ ibi ẹ̀lẹ́ tẹ̀lé ọ because máa ti rogbo tí ó láìpẹ́ kó ṣẹlẹ̀ ẹnìkò ní máa pa wálé àbí torí bò lè yóò ṣe sọ́ tẹ́ bá débẹ̀ pé tàbá ń jàbí kákúkọ́ pé lóòótọ́ Ọlọ́run bá kọ́ pé Sọ́líà ẹ̀ níjọ continue ṣùgbọ́n ṣùgbọ́n ilé àyè òun tí ẹ̀ mashallah àgbà tó tún máa ń wálé wa pé ẹ̀gbọ́n rẹ̀ bímọ kankan ní mú ti máa wò pé ọmọ dáadáa lọ́mọ yóò jẹ́ fúdélé nǹkan bàbá
ẹ̀fà nínú ọ̀gbìn. Illa ma qad salaf àfi tẹ́ ṣe rí nígbà ìmọ̀ gbà tí ṣẹ́rí àṣídé ń kọ́ ẹ̀kọ́ ìkaná méjèèjì straight inna Allaha kana ghafuran rahim kí ló áyà tó tẹ̀lé wal muhsanati minan nisa bẹ́ẹ̀ náà lẹ́lẹ̀ fẹ́ obìnrin tó jẹ́ wípé ọkọ rẹ̀ fẹ́ ló wá fi kalẹ̀ tí í ṣe ìyàwó mọ́ wọn jọ jẹ́ ọkọ àti àwọn ẹ̀lẹ́fẹ́ ìlàmá ìlàkẹ̀ wal muhsanatu minan nisa illa ma malakat aymanukum kitaballahi alaykum aya wa gangan ni pé wa uhilla lakum ma wara'a dhalikum an tabtagu bi amwalikum gbogbo àwọn tá pèlé wọ̀nyí o pátápátá wa uhilla lakum ma wara'a dhalikum halali ni fún yín ma wara'a dhalikum gbogbo tó bá ti yàtọ̀ sí tásọ yìí an tabtagu bi amwalikum kódà kẹ́ ná owó mi pé yẹn máa ń fi owó impress obìnrin ó mi pé àwọn fi owó impress obìnrin and tabtagu bi amwalikum kẹ́ fi owó kẹ́ fi impress wa uhilla lakum ma wara'a dhalikum an tabtagu bi amwalikum kẹ́ kówó jáde láti impress obìnrin halal ọlọ́ni is okay kó mọ̀ fún yín ní condition pé òun gẹ́gẹ́ bí ẹnìkan o ẹwà ipò náà lè decide pé fẹ́ o gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n wá gbẹ̀rẹ̀ fún ìlásán gan ìmọ̀ bí mínú ẹ̀kà mọ́ wá gbẹ̀rẹ̀ fún kò normal kéèké ní ká gbé wá wípé ní táwọn ọkọ̀ jẹ nílé àwọn fún bí oṣù kan ó yẹ ká ti mọ́ fíìlì ilé wa nípa ìmọ̀ wá bí gan ó yẹ ká ti mọ́ fíìlì ilé wa gbogbo àwọn ẹja oríṣiríṣi ló yẹ ká ti mú kọ wọn true pé èmi gùn jẹjà ẹ̀tì fẹ́ yàwó tán so kìí ṣe ọlọ́run kó bá sàwọn ìyàwó wa lẹ́sẹ̀ dáadáa láyé ilé ìtawà yìí ibi tí a gbọ́ nǹkan yé dé gbóbìnrin bá sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ó fẹ́ráyé pé wàláhì ó wà materialistic ẹgbọ́ ẹláìlówó lọ́wọ́ miskin náà sì ni orúkọ́kọ̀ fún ọkọ̀ ọlọ́run ló kẹ̀kẹ́ yìí gbogbo dáa ń sọ yìí bí fíkíù bá ṣe ń sọ ibi fíkíù ṣe ń fẹ̀ sí bẹ́ẹ̀ náà lóní kálùkù rí pé wàláhì wọ́n dẹ̀kì ní fún mi ní ọ wàláhì because obìnrin ní right nínú ṣẹ̀ríà kẹ́ẹ̀kọ́nú sí ó ní kẹ́kà ń fẹnu lásán ṣe kí ní ìní àgbúrò yín rárá pé mí àti ẹlájọ́ ń sọ̀rọ̀ pé mí ò gbúrò yín èyí ó ti ẹ̀mọ̀ pé ọ̀ ń sọ̀rọ̀ bá kọlù náà pé àtijọ́ tẹ́ ti kọnu sí wa ní ìsàwádà láwọn warawara káàdì ibi tí àwọn èèyàn ò gbọ́ nǹkan yédé ó lè ní ayé ń bẹ́lẹ́mí ẹ̀ yọ́ni èmi tí wọ́n fẹ́ fẹ́ alìkíámọ̀ ní bẹ́lẹ́mí tẹ́ and true ká ní pé rijal only ní bá sọ ọ̀kan tí mo fẹ́ sọ yìí ó mì pé tí ò sóbìnrin kankan bẹ̀ wọ́n ní ẹjá sòtọ́ fúnra wa true tó tó máa gbé àwọn èèyàn kan wà tó máa ní kí wọ́n náà fẹ́ wọn pé torí Allah ó ṣe náfìlà tó pọ̀ gan tó máa bí Allah gbọ́dọ̀ bó jẹ́ ṣiṣẹ́ o sísítà alhamdulillah torí pé kò sí rẹ̀ ń bí mo ṣe ń sọ o àwọn tó sì ní náà kọ́lọ̀ kó làwọn bẹ̀ sísítà tó bá ní ike níwájú àtẹ̀yìn
ike ṣe mọ ike èmi ò ní ìdìbò rẹ̀ ike wájú àtẹ̀yìn so gbogbo height wọn báyìí bí 10 inches ni so tán sọ fún yẹn náà pé wàláhì mọ́ṣàmọ́ṣì wà yẹn àdísì ti ń bẹ ní orí wọn orí yẹn gan lè wọ́n pé tí gbogbo orí náà ni àdísì wà mẹ́rìnlá fúnra lẹ́yìn náà pé ẹ mọ́ wílẹ̀ kankan ó mọ̀ ọkàn mi ò sí yẹn bí mo sàdúà kò change yes nínú nǹkan tó clear pé ayé wà ń bẹ gbogbo àtẹ́yàn bá ṣe kódà kí a máa wò kó bọ̀ láàrin ayé wà ń bẹ ọ̀rọ̀ ìyàwó so bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé gbogbo ìgbà tó náà bá fẹ́ lọ́kọ iṣẹ́ ìwọ̀ ó kàn sí ayé níbẹ̀ pé wọ́n láwọ̀ àlìjẹ́nà pé ẹ̀yin tó ní ẹ̀ṣẹ́ iná láwọ̀ ni pé ẹ jẹ́ kí á wà àlìjẹ́nà ẹni rọrùn ẹ̀mí tèmi ò gbé bí tẹ́ ń fà mí lọ so kìí ṣe wọ̀ fún ìwọ ní òjò fún yàn lẹ irú ẹni bẹ́ẹ̀ ní nǹkan tọ́lọ́wọ́n bọ̀ ṣe ní ìwọlé lórí kí wọ́n á gbélé lórí kí wọ́n ṣe wáyé ọ̀ Allah kò fẹ́ràn Ọlọ́run àtànábì rẹ̀ ìwọ ni ò fẹ́ràn yóò sì gbé sọ́dọ̀ Ọlọ́run àtànábì pé mo ṣe wáyé ọmọ yìí èṣù ti kọ́ duplex sínú ọkọ rẹ̀ kó kan rúfẹ̀ ló kù wọ́n ti pariwo everything torí pé èèyàn ní rí bẹ́ẹ̀ almuhim àwọn nǹkan tí ó jẹ́ ibi tá ti ń bọ̀ gangan ni pé kí nǹkan bá jẹ́ èèwọ̀ téèyàn bá dẹ́ṣẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà ẹ̀ṣẹ̀ yìí ó máa mú wọn ṣe dáadáa sí i Usama bin Zaid tó wà nílé tó wá jẹ́ bó ṣe jẹ́ sí ànábì yẹn alayhi salatu wassalam ó wá di ìgbà láàrin Ali bin Abi Talib àti Muawiya bin Abi Sufyan radiyallahu anhuma wọ́n á ní kó wá dá síjà wá lọ́wọ́ lè dá sí pípé because òun ti pààyàn rí so ní ìsìnbá ìwọ̀n mọ̀ nǹkan tí òun máa bọ́m̀bẹ̀ yẹn òun náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam bí i náà fi sọ pé nafsi nafsi òun ni Adam fi sọ pé ọkọ̀ akhadtu shajara mo jẹ́gi ṣe mọ̀ nǹkan tí nàbí náà ó sọ yóò ní wa qad da'awtu ala qawmi mo padà ṣépè fáwọn ìjọ mi ẹni tó sọ pé inni da'awtu qawmi laylan wa nahara wa lam yazidhum du'ai illa firara àwọn ilé ìdí ẹ̀kú àwọn onígbọ́ wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wastakshaw thiyabahum wa asarru wastakbaru istikbara àwọn iṣẹ́ yẹn dáadáa wọ́n fara ní mí wọ́n ṣe gbá wa inni da'awtuhum jihara wasrartu lahum israra wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا gbogbo ilé pátápátá àwọn ìjọ rẹ̀ ní inú wọn sí ọ̀tọ̀ máa pariwo sí káwàá káàkiri wọn níyí òsùn ìdájọ́ lọ́wọ́ pẹ̀rúrùn báyẹ̀ máa láàrin ó gbọ́dọ̀ pẹ̀rúrùn báyẹ̀ máa òjò wọn sùn àwọn àfáà ní Abdul Ghaffar lórúkọ wọn sì ń pè nínú onígbé Abdul Ghaffar nàbí ọ̀nà àrísàásàrà àwọn fàṣírò kan ní Abdul Ghaffar lórúkọ wọn àmọ́ pé ń pè wọ́n náà fi pè ní Noah onígbé ó sì dókọ wọn ò sì mọ́kọ rẹ̀ mọ́ aláàgá sì pè Noah Allahu Akbar tí táwọn fàṣírò yẹn bá sọ wákọ̀ rẹ̀ so tí tó fi sọ fọ́nà wá pé Rabbi la tazar alal ardi minal kafirina dayyara ọlọ́run bá tí wọ́n jẹ́ dánù olórí búra wọn ni ó tó wá fọ́lọ̀ ní rísìn mọ́ jẹ́ kẹ́ni kàkọ́ sẹ́kù ní ó ní ìlọ́ka ẹni ó ní wà láyé lè dúró ilá fàájìrọ kàfàárọ̀ pé wíri ní pé ilé tó tó fẹ́ fílẹ̀ yìí tó bá bímọ náà ò sí ní wọ́n bí pa gbogbo wọn rẹ̀ ọlọ́run sì pa wọn rẹ̀
ìgbà tọ́lọ̀ ń pa wọ́n rẹ́ tán kò kú lọ́kàn ti ẹ̀ náà. Allahu akbar. Ṣé ń bọ́lọ̀ ti pa wọ́n rẹ́ fá ọmọ ti ẹ̀ náà parẹ́ mọ́ lóòótọ́ padà bímọ mí ò gẹ́ bó ṣe wá ní Muslim náà Ahmad bàtán kú tán kú tí ọkọ̀ ojú omi wọ́n sèèrè tán délẹ̀ tán ó níyàwó ó bímọ ó padà níyàwó mi ó bímọ ìjọ tó fẹ́ kú hadith wá gbé wá kó wá pé àwọn ọmọ rẹ̀ ó bímọ méjì ìwáyà kan sọ pé ọmọ kan ó wá pé wọn ó wà ní Muslim Imam Ahmad ó wá ní inni amurakuma bi shay'ain àṣírí kan wà tí mi fẹ́ kú láì sọ fún yín inú mi sì dùn mọ́ rántí hadith lẹ́yìn alhamdulillah amurakun bi shay'ain nǹkan méjì kan wà ẹ mọ́ filẹ̀ o ní amurakun bi la ilaha illallah ẹ mú sí owó sí la ilaha illallah shay'in gbogbo tí bá ń kírun láyé kò gbọ́dọ̀ mọ́ sí subhanallah rẹ̀ so tó bá wọ́n ní irú ìrùkú tó ń ṣe subhana rabbiyal azim lẹ́kànlá lóòtọ́ hiya salatu kulli shay tasbih ó ní irun gbogbo nǹkan ó ní wa bihi yurzaqul abd bí yẹn bá fẹ́ lówó onílẹ̀ yóò máa sọ jù wa bihi yurzaqul abd gbogbo tí ó bá lówó subhana pàtíkọ̀ yóò tó yóò ní àníṣẹ́kù subhanallah so ìgbà míì tó wọlé dẹ́rù bàyàn tó wá ti kú bí oṣù mẹ́ta àbí mẹ́fà kéèyàn kò sí ẹni tó bá gbọ́n kó rẹ̀ pé kí náà wulẹ̀ ń fílẹ̀ fún ìgbásẹ̀ a máa wò pé ẹ̀dàkùn wọn mọ̀ ní wọ́n mọ̀ fún wọn wèé kéèyàn tètè kó sí wallahi Ọlọ́run ṣe rọ̀zá pààyàn ẹ sì lọ bí àwọn èèyàn nípa àjáìwò nǹkan yẹn àti bó ṣe máa ń jẹ́ tó ẹ lọ bí àwọn èèyàn ó jẹ́ gidi gan tó máa ní iṣẹ́ láyé ìjọ gbogbo tá à ń sọ yìí sin tó bá jẹ́ páyé ìjọ ní tó máa fi ké pamọ́ bàbá ńlá náà kàlẹ̀ ní wallahi ní tí wọ́n kàn ṣe tí wọ́n ni pé wọ́n tún wá wé lọ́nà míì ẹgbẹ́ àwọn sìn súnà ni direct tó ná gbélé náà ti gbélé fún ayé wọ́n kọ́ ìwé ká níyàn ṣe wàhálà ní lọ bá bàbá kan ní Kogi tẹ́pá àbá ní ti kọ́kọ́ gbéyàn gan ká tó gbéyàn lé tí wọ́n wá gba irú nǹkan ẹ̀ṣẹ́ wọn pé in tó súnmọ́ jù ní kí wọ́n mọ̀ pé ó dàmú lórí kíní ó dàmú lórí ọmọ ọgbọ̀ yóò mọ̀jútó pẹ̀yìn sọ subhanallah anábì tún wá sọ fún wa sallallahu alaihi wasallam ó tún wá ní tí yẹn bá ṣe subhanallah bihamdi adada subhanallahi la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir pé tí yẹn bá ṣe 100 ìyún gba ládáládáládá báyìí nígbà míì tí yẹn bá ṣe subhanallahi wa bihamdi subhanallahi al-azim nínú sahih Muslim ó ní muhiyat anhu sayyi'atu wa in kana mithla zabadil bahr gbogbo ẹ̀ṣẹ̀ yẹn pátápátá wọn muhiyat anhu wọ́n parẹ́ ó dà kẹ́ṣẹ̀ yẹn ó dàbí ríru òkun tẹ́ṣẹ̀ yẹn bá sì ti kúrò lọ́rùn èèyàn rízìkù máa ń pọ̀ sí tẹ́ṣẹ̀ bá ti ń kéré lọ́rùn èèyàn rízìkù máa ń pọ̀ sí Allahumma rzuqna rizqan halalan tayyiban wafiran lọ́n fún wa ní rízìkù halal tayyiban wafiran ó sì ràn wá lọ́wọ́ ní fìtínà rẹ̀ so orí rẹ̀ náà ni al-Imam Ibn Qayyim sọ pé thumma ankara subhanahu ala man za'ama anna basta rizq ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé ẹni tó bá ní ta bá fẹ̀lẹ̀ fún láyé wa tawsi'atahu tó ní lánàkú ikraman min Allah ọlọ́run bá ní kẹ́ni ó gbàgbọ́ pé òun fi sàpọ́nlé òun ni pé ọlọ́run kẹ́mi ọlọ́run ní àrárá ọ̀ lè ábí kò rí bẹ́ẹ̀ á ń kàrọ̀ dáadẹ̀ ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ ọ̀ ní fi pọ́n ọlé wà ń nà tẹ̀lé kọ́wọ́ alẹ́ yìí
wípé ọlọ́run bá wá Abdulsalam ó gbọ́ nǹkan yí àárín àwọn obìnrin lọ́dún sí yáwọ́ sí bíbà máa bọ́ ń bíbà àwọn obìnrin sisters ló wà mẹ́rin wọ́n bọ̀ Muhammad wọ́n náà mọ̀ bọ̀ Al-Maqdisi wọ́lódà wọ́ló ń lọ okay so Abdulsalam ọ̀rọ̀ mìíràn kí ẹ̀ rò pé àìní tí ìwá ti ní pé ọlọ́run yẹpẹrẹ òun ni kò mí bẹ̀ ọlọ́run yẹpẹrẹ rẹ̀ wa ihanatun minhu lahu ọkàrẹ̀ jókòó ẹ̀ wípé ọlọ́run fi yẹpẹrẹ òun ni jókòó ọlọ́run fi yẹpẹrẹ rẹ̀ òun lọ́lọ́run fi parí ọ̀rọ̀ yẹn pé kalla laysa al-amru kama yaqulu al-insanu yìí ṣe ń tà ń sọ yẹn bal qad abtali bi ni'mati mo lè fi ìkẹ́ mi ṣàdánwò fún yàn wa un'imu bi bala'i mo sì lè fi àdánwò ṣe ìkẹ́ fún yàn mo lè fi ìkẹ́ ṣe àdánwò fún yàn mo sì lè fi àdánwò ṣe ìkẹ́ fún yàn ẹgbẹ́ ọgbọ́n ní ibi tó kọ́ ibi ṣe gbọ́nà yẹn kalẹ̀ yẹn àti gòkè ti dé lọ́dọ̀ tí ẹ̀ pé tí bá lè ṣe dáadáa bí ráì but lọ́dọ̀ ẹni tí ò bá ní iman bí tí ó ti ṣubú nìyẹn because àdánwò máa expose yẹn but ẹni tó ti prepare mi ara rẹ̀ pé bí tàdánwò bá ti dé ọ̀rọ̀ dé ibẹ̀ ni ó ti rí pé mashallah ọ̀rọ̀ ti dé ọlá dé mashallah lágbára ọlọ́run ó gòkè ń bẹ gbogbo àwọn ànábì ọlọ́run bá tẹ́ mọ́ gbọ́ ẹ̀ náà ibi tí wọ́n ti gòkè náà ibi àdánwò ni o tọ́lọ́run ti mọ́ sọ pé lágbájá wá ṣe báyìí tàmẹ́dó wá ṣe báyìí ibi àdánwò pọ́lọ́run dánwò ní ẹgbọ́n nǹkan tí wọ́n ṣe at that level àwọn sàábé náà inú àdánwò náà ni wọ́n ti dàgbà Abdurrahman ẹ̀yà mọ̀ bọ̀ wá jókòó ti Abdulsalam nígbà so gbogbo àwọn sàhábà yẹn inú àdánwò ni wọ́n ti dàgbà inú àdánwò náà ni wọ́n gbé ibẹ̀ náà ni wọ́n ti dàgbà so àdánwò náà ló kàn wọ́n tá fi bẹ̀rẹ̀ sí dárúkọ wọn àdánwò náà ló kàn wọ́n walhamdulillah ẹni tádánwò bá kàn tó bá dúró dédé ó náà ni wọ́n jọrọ bẹ̀ ṣùgbọ́n wallahi tádánwò bá kànyàn téèyàn bá ilé dúró dédé in tí wọ́n padà jẹ́ rìsọ́ọ̀tì ibẹ̀ nǹkan ńlá ni wallahi torí ẹ̀ tádánwò bá kànyàn má fi ṣe ẹ̀yẹ́ o kó má bà kànyàn náà ẹ má fi ṣe pé àdánwò kan nìkan kódà gan kẹ́ ètí ẹ̀ máa ń sọ pé ẹ̀ táwọn tó náà ti dánwò rí orí bẹ́ẹ̀ wàkọ́dé ó ní ẹ̀mù bí baláì ọlọ́run lè fàdánwò ṣèkẹ́ fún àdánwò ọlọ́run lè fi ṣèkẹ́ fún wàkọ́dé ó ní ẹ̀mù bí baláì pé mo fi kẹ́ ọ ní pẹ̀lú pé mi ò fún ẹ ní nǹkan báyìí ó ní ẹ̀mù bí baláì so nǹkan ńlá ni wa idha ta'ammalta alfadhal aya tẹ́ bá wo àwọn bọ́lọ̀ ń ṣe gbé ọ̀rọ̀ ìkalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wajadta hadha al-ma'na yaluhu ala safahatiha dhahiran lil muta'ammil Allahu akbar ó rí pé ẹni tó bá ronú because a máa ń ka àwọn àyátù Ọlọ́run ọba láì ronú sí wọn rárá eré pọ̀ gan jiddan a máa ń ka àwọn àyátù Ọlọ́run láì ronú sí wọn ẹni àyà ẹ̀kà mú ẹmọ́ jẹjá kanjọ wò kàmú àyà kan ẹni àyà ẹwà alhamdulillahi rabbil alamin ó bẹ̀rẹ̀ láti bí kíyàn kọ́kọ́ gbọ́ Lárúbáwá kíyàn mọ̀ túnmọ̀ alhamdulillah gbogbo tí ń jẹ́ ọpẹ́ Ọlọ́run ló ní pé tó Ọlọ́run ló wà lẹ́yìn gbogbo ẹni tó ṣoore tó fi róore ṣe alhamdulillahi rabbil alamin ó mìí pé gbogbo orí tó bá kànyàn lọ́wọ́ Ọlọ́run fẹ́ jí ó kànyàn lọ́wọ́ ní ọ̀nà tó bá wù ló lè gbégbà alhamdulillahi rabbil alamin ìyẹn lásán lè fún yàn ní tawakkul nílé ayé kíyàn ní tawakkul kíyàn gbára lọ́lọ́run
alhamdulillahi rabbil alamin ọlọ́run tó wá ní alamin gbogbo alamul jin wal ins wal hayawanat wal malaika kulliha gbogbo alam pátápátá alhamdulillahi ní rabbil alamin èmi lọ́lọ́run wọn mi sọ̀rẹ́ wọn mi ṣọ̀gá wọn rabbu ana khaliquhum èmi mo dá wọn wa ana raziquhum èmi ni mo ń pèsè fún wọn wa ana mudabbiruhum èmi ni mo ń darí alamari àwọn afá tó ní ara túnmọ̀ rabbu ni wa ana muslihuhum èmi ni mo ń tún wọn ṣe tó bá bàjẹ́ nù ara túnmọ̀ rabbu ni tó bá bàjẹ́ nù èmi ni mo ń tún ṣe alhamdulillah wọ́n ní tẹ́yàn bá wo wa idha ta'ammalta alfadha wajadta hadha al-ma'na orituma yalu ala safahatiha zahiran lil muta'ammil nta sọ ìjẹ́lẹ̀ ni wọ́n orí ń bẹ́ pé but ntọ́lọ́n sọ ni pé amal insanu idha mabtala kí lé tó fò idha mabtala tó ń tú yòókù òtú idha mabtala ẹ̀rí ọmọnìyàn tí bá dánwò pẹ̀lú níní àti tí bá dánwò pẹ̀lú àìní khalas. وقال تعالى وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم الله نشبه والله جعلكم خلائف الأرض لين يتسع nínú muqayyad ni ó lè sọ̀rọ̀ ọgbọ́n lè gbà mí ó lè ṣe gbangba tẹ́ni sọ ọgbọ́n náà lè gbádé ń bí wà àmọ́ yóò ṣe nǹkan kan tẹ́ni what ó lè gbé oúnjẹ rẹ̀ kó fọwọ́ sí jẹun tí ó rí yín rárá àbí kì í rí pẹ̀lú láwàní ńláńlá ẹ̀rí lóde láwàní ńláńlá wòlíì àfáà tó gbá máìkì mú tánìsì yóò sì ní sọ subhanaka rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ó kàmílára débi pé ní má lọ ṣe wáàsí níbi òde àwọn oní òde mẹ́ṣẹ́ ní kàǹkàǹkà wọ́n ṣe wáàsí mẹ́ mi ìfẹ́ lọ the first nonsense tẹ́kọ̀ọ́kọ́ rí ni pé àwọn èèyàn kàn fọwọ́ sí jẹun láì ṣe ulaika kana an'am bal hum adall owó sí bó ló ṣe nice owó sí kí ẹwọ́ sí sẹ́nu báyìí wọ́n ká ọ̀dẹ̀ gbé ọ̀dẹ̀ yóò sì jù síbẹ̀ ẹfẹ́ lè fi ọwọ́ tẹ̀lé pé jù sí kí gbọ́ bẹ́ẹ̀ ṣe fọwọ́ sí ẹ jẹun ẹ tẹ́ rò pé yóò gbọ́ yìí wallahi yóò dẹ̀ gbọ́ yìí wallahi tẹ́ bá rẹ̀ wọn tí ń fọwọ́ sí jẹ ẹ máa make sure pẹ́ ń sọ fún wọn yà ọ̀dà ànábì ni ó simple kò nídìí kéèyàn sẹ́ máa rápò rọ́ ànábì ni kéèyàn máa fọwọ́ sí jẹun dá pé ṣètọ́ ni máa fọwọ́ sí rẹ jẹun bẹ́ẹ̀ ṣe sọ ìdarí tó sáà ti gbọ́ ànábì bẹ́ẹ̀ ó gbọ́ yìí kò gbọ́ yìí o èèyàn sọ dáadáa náà bọ̀ ó gbọ́ yìí kò gbọ́ yìí o òun ló wá wulẹ̀ mọ̀ báyẹn but wallahi inú èèyàn tí mo ti sọ fún ṣé wọ́n ìrántí báyìí pé táwọn kan wà tí ó gbà ìrántí báyìí but ẹ sọ fẹ́ lórí wa yóò sọ ní ẹ̀ṣí ìsìnwá mọ̀ ẹlòmíì ni òun ti gbàgbé ni o gbàgbé yẹn ó mi pẹ́ yìí sábà ṣe náà ni wọ́n fọwọ́ sí jẹ oúnjẹ sẹ́nu but ẹjọ́ jẹ́ àfà
ẹjọ́ jẹ́ láwà ní ńláńláńlá òun tó gbọ́ pé ànábì sọ pé kò ní sọ pé ànábì sọ bẹ́ẹ̀ o yóò lọ lákàtàkì tí kátà yín ti pọ̀ jù ọwọ́ sí alánàbì ní fèrílẹ̀ gbọ́ ànábì sọ pé níta so kò ní ṣe bẹ́ẹ̀ so súnà máa ń jẹ́ kí yóò gbọ́n ni huwa alladhi ja'alakum khala'ifal ard wa rafa'a ba'dakum àmọ́ bẹ́ẹ̀ ṣe gbélé ayé ẹ̀ ní rí bákan náà àwọn kan máa rí jẹ àwọn kan ò ní rí jẹ àwọn kan ó máa rí jẹ ju àwọn kan lọ àwọn kan tí wọ́n tún wá rí jẹ jù lọ yẹn náà àwọn náà tún rí jẹ ju àwọn kan náà lọ bọ́lọ̀ ń ṣe ṣètò ayé ẹ̀wù hierarchy yẹn àwọn kan wà nísìn ẹ̀rù kí lájẹ ò bá wọn mọ́láyé wọn ṣẹ́mà ìrìn òpẹ́ nìkan kan wà bí báyìí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ sàmí pé ó ní owó lọ́wọ́ mi ọlọ́run fàlùbáríkà sí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ bọ̀ tí mi òrùpẹ́ nìkan kan wà bí tẹ́rù tí ó jẹ ò bá mọ́ abúlá kìí sí lọ ṣọ́ọ̀bù náà àbúrá iṣẹ́ àwọn tí ò ní lọ ṣọ́ọ̀bù mọ́ ó lẹ́yìn gò lọ ṣọ́ọ̀bù tó jẹ́ pé ní ìsìn ẹnìkan sọ̀rọ̀ bàbá kan fún mi ní ẹni ẹ àwọn tó ti jẹ owó ní big oil company so wọ́n ní jùlọ títí wọn àwọn míì wà wọ́n lè máa mékì ewúrú àwọn Dangote yẹn nìsìn ní wàhálà ni wọ́n wá owó tí wọ́n nídìí owó èmi ò ní wọ́n wá wàhálà wọ́n nídìí owó because tá bá ní èèyàn ni wọ́n ti $35 billion mo ní 35 wọ́n ní 38 ó yẹ yọ tí orí rẹ̀ $3 billion ó pọ̀ fún àti gbélé ayé létà wáyé $3 billion lè sọ èèyàn di kèfèrí gan ọlọ́pàá sọ di kèfèrí àwọn fún wa lówó tí ó sọ di kèfèrí ó bá fún wa lówó di kèfèrí so $3 billion ṣé calculator gan bá lọ ṣá lówó táwa náà bí báyìí wọ́n sọ because 1.4 trillion naira 3 ni o tẹ́wọ̀ òkè òdùbá ìtẹ́kọ̀ọ́kọ́ rẹ̀rìn lọ lókè ẹwọ́ ọjà tẹ́máwọ̀ tẹ́máwọ̀ òkè òdùbá yẹn ọjà tó wà ní tẹ́máwọlé yẹn yẹn lè gbé máìkì báyìí ẹni ẹgbẹ́ bí báyìí ẹ̀yẹn kàṣẹ subhanallah mẹ́wàá kẹgbà 1 million lè fún ẹnìkan tí lè fi dàrú lè fún ẹnìkan tí ó fi dàrú pé ẹ má ṣe yẹn gan ẹ̀kàn dí atẹ́sọ́rùn pé gbogbo ẹ tó bá ti ra oúnjẹ ní bíbá ẹ̀sìn báyìí mọ́ gbòó lọ́wọ́ ẹ wá wo èrò ẹ tó lówó àti ìragó tó tọgbọ́n dúró pé bẹ́ẹ̀ àwọn kan ṣe wà ní lẹ́wù yẹn tí wọ́n jẹ Dangote wọ́n ṣe wà yẹn ṣe hàn pé Dangote ní bí i manager àbí managers directors àwọn directors wọ́n yẹn àwọn nídìí Dangote so tí ó yí Dangote bá sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n sì dákẹ́ náà pé ọ̀gá náà tí Dangote bá ti kú ọmọ ẹ̀ àwọn directors yẹn náà tún ní manager lọ́ndà tí wọ́n tí bá ń jẹun lọ́wọ́ tí manager rẹ̀ bá tí director rẹ̀ bá pè lé ní ọ̀gá ló pè mí tó bá gbé tí Dangote bá pè òun náà tí kọ́ Dangote bá wọlé sórí tiẹ̀ náà òun náà ni máa pè yín padà wa rafa'a ba'dakum fawqa ba'din darajat liyabluwakum fima atakum àyà ẹ̀gán dẹ̀ kan tó bẹ́yìn ṣe lè wà moderate nínú gbogbo tẹ́ bá ń ṣe pẹ̀lú pé Ọlọ́run fi ẹnìkan àwọn kan ju àwọn kan lọ́nà yìí Ọlọ́run ni liyabluwa rafa'a sí ní ó mì pé gbogbo ẹni tí ó bá gbé ló yẹ kó rí tó bá gbé lórí ẹlòmíì ló yẹ kó rí pé àdánwò ní fẹ́mi rafa'a ni Ọlọ́run sọ àbí bẹ́ẹ̀ náà ni tó bá gbé lórí ẹ̀ náà kó náà fi pé because fawqa ba'din náà tó lọ́nà kó náà rí pé àdánwò ní fún mi kí mo wà subordinate ẹlòmíì bẹ́ẹ̀ láyé ṣe wá wà
yóò wà máa lọ báyìí tí ó fi dé level wípé ẹni tó jẹ́ driver ní teaching hospital bí ò ṣe lówó lọ́wọ́ yẹn ó dúró dáwọn kan tó sọ pé wọ́n lè ti ríṣẹ́ cleaner wọ́n máa ń bu aláìní ní owó tó náà tó bu àwọn míì executive beggar làwọn ẹ̀mọ̀ kí wọ́n fi executive sí executive beggar àwọn kan tó wà lábẹ́ tí ẹ náà tó yẹ pé bóyá jíàrí ló ń tí ń tọrọ owó sábó làwọn wà so ẹni tán fún 500 àti ẹni tán fún 10 naira ẹwọ́ yàtọ̀ síra wọn so ọlọ́run ló ń gbé wa báyẹn fawqa ba'din liyabluwakum fima atakum qala Allahu ta'ala inna ja'alna ma 'ala al-ardi zinatan laha linabluwahum ayyuhum ahsanu amala ọlọ́ni inna ja'alna afigbon tó wà lórí ilẹ̀ ma 'ala al-ardi zinatan àfi ṣe ẹ̀ṣọ́ rẹ̀ ara value ẹ̀ṣọ́ tó wà ní orí ilẹ̀ ó náà ni pé àwọn àmì ò rí nǹkan ṣe àwọn àmì ò ní rí nǹkan ṣe àwọn àmì ò rí nǹkan ṣe ẹlòmíì brain ẹ̀ lọ́lọ́run bá bless mo ti gbọ́ kí sọ́ọ̀sì àwọn èèyàn gan díẹ̀ wọ́n sọ pé gan tó mélòó náà lójú wá tìrì ẹlòmíì tó máa ń sọ bọ́lọ́run ṣe ṣàánú àwọn pé táwọn fi lówó wọ́n ní àwọn kan mọ̀ dúpẹ́ bọ́lọ́run ẹni tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe mi ṣe wọ́n pé èmi náà wá ń lówó bọ́lọ́run ṣe ṣe nìyẹn ẹni tó bá lè ronú jinlẹ̀ náà rí nínú gbogbo tọ́lọ́run bá bá fún yẹn kódà kò sí mọ̀ ẹ mọ̀ pé èmi náà wá ní mọ̀ tí àwọn àdìsáwò ilé ìbáyìí ẹni tí tọ́lọ́run bá fún yẹn tẹ́yìn bá ronú jinlẹ̀ yóò rí pé ìtọ́lọ́run kan ó kàn ṣe fún yẹn ni ọlọ́run kan ṣe fún yẹn ìgbà míì gan náà fílà lọ́lọ́run fi ṣe àbí ọlọ́run ṣe wàfà fún àwọn òbí àbí àwọn òbí àbí bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣe wàfà fún wọn yá ẹ̀yin náà á sàyẹ̀ lẹ́sàn rẹ̀ bóyá tó ṣe kídímọ̀ fólùmọ̀ kan ọlọ́run padà yóò lùmọ̀ jáde ní ọmọ tiẹ̀ náà. ìnẹ́nu ìwé ẹ̀tọ́ ọlọ́run bá فأخبر سبحانه أنه زين الأرض بما عليها من المال وغيره للابتلاء والامتحان أنا نقول àwọn mansions tẹ́lẹ̀ èmi náà ò lè sọ state of mind mi báyìí o yes you saw state of mind ẹ̀ka ni a kọ́lé àwa kú pé in fact àdísítà àwọn kan gba ẹni pé Ànábì sọ pé sallallahu alaihi wasallam yujaru ibnu Adama ala kulli shay'in illa ma wada'a ala turab gbogbo nǹkan téèyàn fi owó rẹ̀ ṣe láyé yóò gbà ládá lórí àfowó tó fi kọ́lé ó wà ní Adabul Mufrad yujaru ibnu Adama ala kulli shay'in illa ma wada'a ala turab so ló fi jẹ́ pé àwọn sálàfì kàkíyàn kọ́lé rẹ̀ gbọ́mi yé omi ní ìlú sọ state of mind mi báyìí o kò sí mí gbowó kan ti dọ́wọ́ mi o ní stars nǹkan ti wá fẹ́ báyìí máa tán ara rẹ jẹ́ o nǹkan sọ pé bẹ́ẹ̀ ni ilé ayé ti fẹ́ máa change mọ́ wa lọ́wọ́ náà kò ṣàrò wallahi ti fẹ́ máa change mọ́ wa lọ́wọ́ torí mo rántí pé nígbà yẹn gan tá a bá ní bá ṣe wọ́n ronú ní ká ní spacious ilé ní ìrìnàjò gbogbo nǹkan wà ń bẹ̀ ní ìsìn ojú ọ̀ ní jẹ́ gbádùn because à ń lọ ilé ẹlòmíì sọ pé bí kìíní báyìí ojú ò ní jẹ́ kéèyàn gbádùn so you start picking things yà lọ mọ píkì àwọn nǹkan kan ọlọ́run ti sọ pé zayyana al-ard lil-ibtila'i wal-imtihan kama akhbara annahu khalaqa al-mawta wal-hayata lidhalik kẹ́bọ́lọ́ ti jẹ́ ká mọ̀ pé àti ẹ̀mí àti kú
àti sẹ̀mí àti kú náà lórí àdánwò náà ni liyabluwakum ayyukum ahsanu amala khalaqa samawati wal arda li hadha al-ibtila Ọlọ́run tó sọ pé òun dá sánmà àti ilẹ̀ fún kó lè dán àwòrán náà ni aidan fa hadhihi thalathatu mawadi'a ráyè mẹ́tẹ̀ẹ̀ta yìí fi al-Qur'an yukhbiru fiha subhanahu annahu khalaqa al-alama al-alami al-ulwi was-sufli wa ma baynahuma wa ajala al-alam وأجل العالم وأجل أهله وأسباب معايشهم التي جعلها زينة للأرض من الذهب والفضة والمساكين والملابس والمراكب gbogbo nǹkan tá rí tápátá lágbàjá wọ aṣọ tó fine Ọlọ́run ni àdánwò gbogbo ẹ̀wọ mọ́tò lágbàjá bó ṣe fine oríṣiríṣi mọ́tò làwọn yóò tó àmà dárúkọ wọ́n dámà bàjẹ́ Junior Lamborghini Kutashi ìmọ̀ bóyá ń gùn yẹn mọ́ ní sí ọ bàtà kéré lọ́mọ́ ń dákọ̀ Lamborghini sáṣẹ́ ń gùn dìsí tí Kutashi náà bá wá Kutashi sì wà pẹ̀lú ẹ̀ ṣé mọ́tò méjì gan ni àbí ẹyọ kan náà kìdí lẹ́wù yẹn mọ́tò kan ló lórí kì tó pọ̀ tó báyẹn pé Lamborghini wọ́n tó wá fi Kutashi so àwọn kan wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ so téèyàn bá rí yóò wú yẹn gan àdámọ́ ẹ̀mí yóò wú ẹ̀mí gan yóò wú yẹn pé ẹwú bí ṣe stẹ́ẹ̀nì ṣe fine ẹwú bí síte kìí ṣẹ̀ṣẹ̀ kó wú yẹn èèmọ̀ ní lọ́dọ̀ Ọlọ́run kó mọ́ wú yẹn èèmọ̀ ẹwú ẹrú mi eléyìí tí ẹ̀ nítumọ̀ sí èèmọ̀ torí Ọlọ́run ń pòye pé ẹni tí ò bá wù mọ́ ó wà try ọ̀ ó wọ́n rùn dáńsọ Ọlọ́run pé Allahumma Ọlọ́run inna la nastati'a illa an nuhibba ma zayyata fi qulubina in tó olóò ti beautify sọ́kàn wa ẹ̀ ní apá àfi ká fẹ́ràn ká tó ti beautify zuyyina linnasi hubbu shahawati minan nisa wal banin wal qanatir al muqantara min adh-dhahab wal fiddati wal khayl al musawwamati wal an'am dhalika mata'u al hayati ad-dunya so àpẹẹrẹ pa jẹ́yàn náà ni ká like kárí beautiful car ṣe beautiful and all over car bí kìí ṣe handsome yàní beautiful car ẹmọ bọ́ ṣe ń ṣe àwọn mọ́tò yẹn sì tó yẹ pé steering rẹ̀ gan mashallah ẹwọ́n ní Benz ẹnìkan fi rú rẹ̀ kan gbé mi ní jẹta subhanallah ẹni hadhihi dunya mashallah ó fún àyàn so ká fẹ́ràn kárí oníkí ẹwàdí nǹkan yẹn kó mọ́ wú yàn púpọ̀ nǹkan mí ló máa ń fà tábà wà lórí normal surface gbogbo èèyàn ni ó wù ẹni ẹ̀wù ó ń roll back mọ́tò kan wà ń gbà ta kéré jù báyìí lọ Chrysler or something Chrysler or something ó ní lẹ́bù mo wá lọ yàní family mi kan wà tó wá ní something like that ó kàn pàkẹ́ rẹ̀ nígbà táwọn kéékèèké àwọn dream car wọn yẹn lẹ́nì kankan pàkì kalẹ̀ ifá dream car tẹ́gbẹ́ tó bá ti ní báyìí mashallah ìgbà yẹn ìyàn ara ìwò wọn lẹ́nì kankan pàkì kalẹ̀ nígbà míì tọ́lọ́ bá kẹ́yàn ẹmọ̀gbọ́ Ọlọ́run fún ní ayé owó àlọ́wọ́ ẹ̀ àwọn nǹkan yẹn ó kàn rà pé ó ní nínú àwọn àǹfààní tí mo ṣe tó tóbi lọ́dọ̀ Sheikh Dr. Lukman Idris Ọlọ́run alifabidha Allah ó ní pé wọ́n sọ kanjọ́ kan yí pé ó ti pẹ́ gan wọ́n ní ẹ̀mí èèyàn tó bá béèrè nǹkan ayé lọ́wọ́ èèyàn
èèyàn lè fún tí ìbá ti ṣe haram pé nǹkan yẹn kìí ṣe haram pé because tọ̀bí ààrẹ pé yóò padà sún náà tó bá sì fún olè dọ́là o náà ni gbogbo ayé ní kíníkà tó ní ẹ̀ o náà ni kíníkà tó wá ní mọ́ pa mí mọ́ dábí láàmú ẹ̀yẹn fún o ẹ̀mí nǹkan ìpẹ́ sùn ó lè ní ẹjọ́ ìṣẹ́lẹ̀ bá mi rí kíní ẹ̀ta mọ́tò yẹn mo fẹ́ kò tí gùn ju bí oṣù mẹ́ta ló tún ní mọ́tò yẹn ẹjọ́ tó bá rí bá mi gbé mọ́tò yẹn pé ó ní ìyẹn mọ́ jẹ́ kó sú ẹ̀mí wallahi tẹ́ bá dẹ̀ try wọn wọ̀ tí ẹ bá ní kápá rẹ̀ for just 3 months ẹ ra mọ́tò tó nice ẹ kẹ́ gúngún mọ́tò ẹ nílé gbé fún yẹn jọ ọ̀sẹ̀ tó dé ẹ fẹ́ lè jí olóòrùn pé salamu alayhi alamani taba alhuda okay case study wà bí ẹ̀yẹ́ dáadáa lọ́wọ́ Aisha so ń sìn ẹwà after few months náà ní ẹ ti lè gbé fún ẹgbẹ́ ẹ̀ ló bá mi fi kó kì ní wà wọ́n gbà tẹ́ṣẹ̀ ráyẹn subhanallah ìfẹ́ lọ bẹ̀ ó wà náà níbi ọ̀rọ̀ kàmínà tó ẹ̀ṣì ó ṣe rí náà nù àwọn ẹ̀ṣà tètè gbọ́ mi etí wọn wọ́n tètè gbọ́ mi yé pé bó ṣe rí náà nù yóò kàn nọ́mà ẹwà but kò nọ́mà tẹ́lẹ̀ ó ti nọ́mà náà ni hadhihi min sifati nafs àwọn tó máa ń dream káwọn lọ lóyìnbó gbà tó bá dé lóyìnbó yẹn yóò wọ́n pé wọ́n lọ Nàìjíríà kí ní bẹ́ẹ̀ lóyìnbó náà ó ti sú ìfẹ́ súnyàn in fact mo ka ìwé kan ó sọ̀rọ̀ pé mentor èèyàn àwọn èèyàn tí ẹ bá fẹ́ràn kí ẹ keep distance díẹ̀ pẹ̀lú wọn ìmọ̀ jẹ́ kí fífẹ́ yẹn kó last wípé hey tó bá continue láti mọ̀ pé wọ́n súnyàn bẹ́ẹ̀ ni àwa ọkọ àti ìyàwó rí pé àdánwò ti wá pọ̀ gan àwa ò lè sá fúnra wa bóò láti wá ní mọ́ súra wa lẹ́kọ̀ọ̀kan a lè sá fúnra wa wallahi Ọlọ́run bá kí àwọn ìyàwó wa àdánwò tí wọ́n tó jù ti wá lọ in that regard àwa lè change the taste sorry for that word a lè lọ direction mi kìí ṣe pé ìyàwó rẹ̀ ṣe ọ̀ kò ní problem wo mo fẹ́ gbẹ́lẹ́ àmì tí a ní gbé kúdè ẹmọ̀ gbégbékúgbé kiri egbò sí ní fún mo gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí orin sọ pàdánwò tí wọ́n tó ju tiwa lọ́mọ ẹ̀ sífàtò nọ́ọ̀sì lẹ́ni kéèyàn súyàn náà kí nǹkan méjì gan ordinarily ọ̀bẹ kẹrọ ọ̀bẹ tuntun ẹ lọ bí àwọn obìnrin yóò sì tuntun ò pé ọ̀bẹ yẹn ń kọ́ ìyẹn ń kọ́ ìyẹn náà ni ó mú nígbà tó wáyá ní ìsìn tó wá rí náà ni àwọn nǹkan tuntun kẹra nǹkan tuntun nígbà tó bá ṣẹ̀ dé sífàtò nọ́ọ̀sì so hikma ńlá ni ọ̀rọ̀ tí mo kó ti iṣẹ́ wọn sọ yẹn pé ìlànà láàrin 1 2 3 4 5 6 months 1 year 2 year táyà rẹ̀ ti jò ní ọ̀rọ̀ tí lẹ́jọ́ gbé yẹn lọ so èèyàn mọ́ understand ẹ̀mí dé bẹ́ẹ̀ ẹ̀yẹn sì rí pé hikma àwọn àgbàlagbà ni tí wọ́n ra sọ yìí àwọn àgbàlagbà nǹkan ẹ̀ ní ọ̀stọ́ díẹ̀ ló lè mọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ fún pé Sofia fine ìyá láwọn Sofia wọ́n sọ fún kó fún ẹ̀ ó dẹ̀ fẹ́ torí ẹ̀ láàrá tánàbí fẹ́ Sofia fún àwọn other reasons wà bọ́ láàrá tánàbí fẹ́ Sofia fún torí pé she was a beautiful woman
ara tánàbí fẹ́ Umu Salama fún, she was extremely beautiful one. She was extremely beautiful. Extremely beautiful. So àwọn ẹwà kan wà universally accepted àbí muttafaqun alayh pé bí èèyàn bá fi rí lè tó wá ní ọ̀rẹ́ wà nǹkan sí ọpọlọ rẹ̀ ní ọ̀tọ̀ ní kí èèyàn sọ pé she is unique pé you're unique pọ̀. So ni Allah subhanahu wa ta'ala abẹ́lọ́n kó ṣàánú ẹni kọ̀ọ̀kan. So ẹ̀mí yẹn lè fún tí wọ́n dáyàn láwọn tó gbà lágbára yẹn bá ká tí sì ṣe haramu fún ẹ̀mí ẹ̀ nínú sífàtù nafs òní pé nǹkan máa ń sú ẹ̀fún tẹ̀bá ní. Kódà ẹ máa wo gan, ẹ máa wo ẹ̀mí yóò gẹ́rí yóò sú ní ìsìn yóò sú o, ẹ máa wo ẹ bá fún ọtọ ẹ máa tẹ́sẹ̀ yóò sú ní ìsìn ẹ rí pé ti ń sú yín díẹ̀díẹ̀. Tẹ bá ra fẹ́rẹ́ nice phone ó wà ní nǹkan tí ojú yẹn máa ń mú láyé táwa èyí ìta tó ń gbé nísìn tí àwọn pé tẹ́lẹ̀ nísìn kò tún sí mọ́ tẹ́lẹ̀ kò sí pé fóònù pé aṣọ pé nǹkan kan ní ìsìn fóònù tuntun wọn pé yóò kàn mú yín lẹ́nu pé buy it now ẹ bàrà níjọ alákọ̀ọ́kọ́ ẹ tẹ̀lé ayé ẹ bàjẹ́ gbogbo ẹlẹ́wọ̀n ni wàhálà ó tún lè ṣe báyìí ó tún lè ṣe báyìí ó ní horizontal kìnnìkan file you can even in fact AI mode ni you can even be irọ́ ni tó bá ṣe tó ní gbogbo tó sọ tí ò bá fáyọ̀ ò ní rà á ojú ayé ó láìkì kan tó rẹwà ó láìkì kan tó wà beautiful tó bá ń rí mo láìkì kìíní ẹ̀. So now ẹ tẹ̀ níjọ́ aláwọ̀ kẹjọ́ ìgbé iṣu kan ẹ ní ìrìn ọmọ yín kó bá yín mú wá gan pé pọ́npọ́n ẹ lè gbé ẹnìkan ó ra fóònù kọ̀lẹ́gẹ̀ wá rí mi iṣẹ́ oní àti máa ra fóònù yìí máa lọ sí báńkì olóńlò ẹni ẹ̀ ó lọ tọ́jú ó lọ deposit sí báńkì ẹ bá fi pamọ́. So fóònù yẹn ní ń lo ẹ̀ ìwọ́kọ́ lọ lò wọ́n so wà ní nǹkan tí ojú èèyàn lè mú wọ́n ní tí bá ṣe haram ẹ̀fún yóò sùn pàdéwà tó sùn kan ẹni à bóyá ìké fi chájà mi chájà ju chájà tó bá wà lọ yóò ní follow call mi gbẹ̀rẹ̀ ẹjọ́ ṣe ní ẹdín fi jẹmí chájà ní láìláìlọ́lá. Ẹ jẹ́ kí káyọ hikmah kan bẹ̀rẹ̀ kádẹ̀ stop inshallah fún ní ẹ jẹ́ káyọ hikmah kan bẹ̀rẹ̀ fún àǹfààní àwátá níyàwó. Ibn al-Jawzi wọ́n ní tíyàn bá fẹ́ pẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ ó dáa kí wọ́n travel ẹ̀kọ̀ọ̀kan tó bá ti begin to have problem with your family ìyàwó èèyàn yẹn fẹ́ mọ́ ìbẹ̀rẹ̀ pé wàhálà ti fẹ́ mọ́ bẹ̀rẹ̀ as a wise person o lè set up like a journey. Màá wá sọ kìíní kan tí mo kà nínú journals kan ó ti pẹ́ màá wá sọ fún kẹ́lẹ́bà mọ́ ìtawọ̀ ọkùnrin máa ń ibi tó yẹ kí làákàyè wá wà àti ibi tó wá wà kò dáa can set up a journey. Inú ìjọ òsì ní sórí mọ̀ṣá kásà tí ń ṣẹlẹ̀ láàrin wa àti ìyàwó yẹn ẹ ti ríra yín jù ní ó fẹ́ dé nísìn kò mọ̀ wípé òun mèsì rẹ̀ rárá kò mọ̀ ṣúríjọ́ tó bá fi lọ 1 week 2 weeks 3 years wọn ni ṣe bí tẹ́ àmọ́ gbé nìyẹn ni àfẹ́ tí ò bá nífẹ̀ẹ́ yàn rárá lóko tí ò bá sì fẹ́ kàkàkàkàkà ń bẹ̀ wà yẹn kì í ṣe nìkan nìyẹn ìlà àgbà ni tí ò bá sì fẹ́ kàkàkàkà ìfẹ́ máa ń lọ mọ̀ bọ̀ náà ni ìtẹ́yìn ń pè nífẹ̀ẹ́ dé so yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ náà ni so ṣe ṣe nífẹ̀ẹ́ ara yín tó tọ́ wọ́n lè mú ìyàwó rẹ̀ lọ lé wọn kìí ṣe jà tó mú lọ lé wọn pé mo fẹ́ kó wa lọ bí ọ̀sẹ̀ mẹ́ta mi kódà ọkùnrin tó bá gbọ́ngbọ̀n ò ní jẹ́ kó mọ̀ pé kò ní síjà ẹ̀kàn fẹ́ fi reduce to
so many things lára rẹ̀ wọ́n àti ó lè délé wọn gan kó wọ́n àṣì madam ni mí nílé because gbà tó dé sí gbogbo pé ó jálejò ọjọ́ mẹ́ta náà wọ́n fi fún lálejò rẹ̀ lọ́jọ́ kẹrin wọ́n ní apádẹ ń gbo ẹ̀wà ó dẹ̀ jókòó sílẹ̀ sọ́lé ó dẹ̀ jókòó síbẹ̀ yẹn yíò mọ̀ pé àìmí tẹ́ pé madam ni mí níbi tí mo ti wá tẹ́ pé àbúgan ò tó yẹ tí ó sọ bẹ́ẹ̀ fún mi mà ní àjẹbà wọn láàárọ̀ ní àdèmà jẹ rice wọ́n ní gbo ẹ̀wà yẹn náà ibẹ̀ nítorí pé sọ náà ló yọ mí tábù sọ́lé àwọn ọmọ mi kó bí wáyé so ìwà tí bàbá gbó láyé mi rí wọ́n bá gbó tán wọ́n ní ọkàrí ọkọ̀ mi bá mi dákàrà sí iná yí ń dá díẹ̀díẹ̀ nìyẹn ajẹ́bẹ́ tábà fọmọ ìgbọ́n máa rọ àmàlà lọ ó wá sùn sílẹ̀ báyẹn ní bóyá ọkọ rẹ̀ sì ṣe bẹ́ẹ̀ so díẹ̀díẹ̀ yóò mọ fẹ́ni tó bá gbọ́n yóò mọ rí pé madam ni mí níbi tí mo ti ń bọ̀ madam èmi ni mi ń control everything ní ìsìn ẹ̀rí nǹkan so kódà gan Ibn Jawzi ló sọ nínú Sayyidul Khatir pé little distance báyẹn ó máa ń fún yàn ní ó máa ń jẹ́ kí wọ́n jọjú lọ́dọ̀ tèèyàn náà ìgbà tó wọn náà bá délé tí owó ẹ̀ dá tó tilẹ̀kùn tí ò sí ẹgbẹ́ ó rẹ̀ wo ilé ìyá rí báyọ̀ náà èyàn ó rí pé so something like that tó máa ń mú dáadáa wá so ibi tó yẹ kí làákàyè wa wà àwa as managers èbó tí wọ́n fi gbé wọn kalẹ̀ is a good English bride àti groom náà ló yẹ kọ́kùnrin jẹ́ àbí tó ń ló máa groom ẹ̀ láàrin ẹ̀ groom nǹkan so wàláì mo máa ń advice pé gbà tí ọkọ àti ìyàwó bá fẹ́ra wọn èèyàn méjì bá fẹ́ra wọn làákàyè ọkọ yẹn gbọ́dọ̀ exceed gan láti manage àwọn imbalances tó wà lára obìnrin ó gbọ́dọ̀ then yóò tún wá lọ kọ́ àwọn style kan láti survive nìkan especially tóbìnrin bá ní little exposure kò easy láti control so gbọ́dọ̀ kọ́ àwọn nǹkan míì mọ́ style tẹ̀ mo ka nínú journals kan US ní kíní ẹ̀ tiẹ̀lẹ̀ ó di court case bàbá yẹn ó ní ẹ̀ o èbó ni o kò ní Islam o èbó the second year tó níyàwó yẹn ó wá di odi kò gbọ́rọ̀ mọ́ kò lè sọ̀rọ̀ kò lè gbọ́rọ̀ fún close to 30 years after be 30 years wọ́n ti bímọ bí 6 àwọn ọmọ rẹ̀ wá rí bàbá wọn lánàá state tí ń jó disco wọ́n ní dádì àwọn kọ́rí mi tí bàbá bara jẹ́ gidi gan wọ́n bá rí bàbá pé wọ́n ní bàbá yẹn wá wọ́n ṣàrí pé àṣé bàbá wọn lè sọ̀rọ̀ àṣé kìí sódí wọ́n wá padà lọ bá ìyá wọn ìyá wọn wá sù bàbá yẹn sí kóòtù fún damages pé òun sọ́fà fún 30 years táwọn bá fẹ́ sọ̀rọ̀ gbogbo tó máa sọ ní bébé òun sọ so owó kọsí pípa wọn fún yóò ká yóò ní bébé olóòkọ tí ẹ̀ yóò gbé fún mo lẹ́nì gan níbi story yẹn ó ní tóun bá ní nídìí kan òun lè pé òun ṣe yí ìyà tó fi jẹun fún 30 years ó jẹ́ kó ń raise àwọn ọmọ pẹ̀lú pé ó yẹ kó sanwó fún àwọn ọmọ ẹ̀ gan because ó deny wọn ní fádá kíníkẹ́ mẹ́bó irọ́bù wọ́n nígbà tọkùnrin yìí sọ̀rọ̀ pé èmi kí n lóye kí n gbowó èmi mú nira mọ́ra fún 30 years bí ẹni tó sódì torí pé tóun bá ilé yóò di òun ti kọ́ ti pẹ́ pé first year tóun fẹ́ yàwó báyìí ló ti rí pé ọkà ti fún àwọn òbí last tóun bá dòdì òun sì fẹ́ràn rẹ̀ òun fẹ́ kọ̀ kó sì dòdì nù kí ló sustain nìka àwọn fún 30 years yìí torí pé òun jòdì ni o àwọn ọmọ tó lóhun sanwó fún yìí tó jẹ́ káwọn ọ̀rọ̀ ọmọ bí torí pé òun jòdì ni fún 30 years. But ẹ wo làákàyè ọkùnrin, ẹ wo level tọkùnrin lè ṣe sacrifice dé pé tíyàn lè gbọ́n dé pé
tí n bá ilé ṣe kinní ìyàwó yóò di máa kọ́ ó sì di odi jama odi subhanallah fún 30 years a lè ṣe 30 years èyí tí ó wà tó báyẹn wà táyà náà lè fi báyàwó ẹ̀lú ẹ yọ kúrò pé tí n bá ṣe bí wípé mi ní kinní obìnrin yìí o láàrin ní kẹ́ expose obìnrin sí owó jù gbogbo owó tó wà lọ́wọ́ yín pátápátá ló mọ̀ ó lè mọ́ jẹ́yàwó mọ́ yes gbogbo owó yẹnyẹn àdámọ̀ tí ẹni kó mọ gbówó náà so gbogbo yín tó ti mọ̀ tó lọ́wọ́ lọ́wọ́ yín náà ni ó mọ̀ calculate pé yá iye báyìí ní wà jẹ́ tèmi rẹ̀ ìbé mi níyàwó ẹ̀mí ni madam so nígbà tó báyìí bá wà lọ́wọ́ rẹ̀ madam jẹ́ wọ́n ní 100 million yẹ kí ibi 30 jẹ́ ti madam 100 yẹn sì rí owó ọjà ní 60 ń bẹ àbí owó ọjà 60 owó kìíní kan bóyá o tiẹ̀ tó ní lónìí mí gan tó wà lọ́rùn rẹ̀ kì í ṣe rìbá o àbí ohun sì mọ̀ yẹn wọlé wọ́n ní owó olówọlé owó olówó wọ́n ní ọlọ́run ni wala tutu sufaha amwalakum allati ja'ala Allahu lakum qiyama ẹ má kó owó yín fún sufaha ẹjọ́ pé tó bá ti dọ́wọ́ ẹ̀ kókànnà Al-Imam Qurtubi rahimahullah náà tafasir tí wọ́n mú wá fún pé ìyàwó wá wà ń bẹ̀ ẹ má fún ìyàwó yín ní open check my dear just spend you spend nonsense yóò ra tí ò need yóò mọ̀ ra bàtà jọ tó yẹ kó gbogbo bàtà báyìí yóò ní wọ́dúrófù bàtà lọ́tọ̀ tẹ́sí ẹgbẹ́ àbíyàn bá ń tẹ́lẹ̀ gan ó ti make ẹ̀ náà yóò ní báàgì jọ yóò ní kíní kàdámọ̀ ti ẹni but ẹ̀yin lè máa bá manage ẹ̀ ẹ̀yin náà lè bá manage ẹ̀ pé ọ̀láyọ̀sẹ̀ yìí gan mẹ́ sanwó àwọn staff subhanallah bó kan bẹ́ lọ́wọ́ ẹni yóò mọ̀ sàánú yíwá ẹ̀tùn ya ẹ̀tùn adá padà fún lẹ́yìn ẹni o bá mi kó já mi kíní ká ẹ̀tùn fún lẹ́yìn padà pé àbúrò láti wá sí báyìí wallahi máa consider yín gbẹjọ́ tó bá ti mọ̀ pé contract wọlé ogó tí mo sọ wọ́n rẹ̀ kalẹ̀ pé ẹ má wọ́n rí títí next month owó lówó ló ti bọ́ ọdún kalẹ̀ wallahi o lè kówó rẹ̀ tí wọ́n fi ṣe sọ́lọ́pọ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ ṣò fún wọn pé àwa ti ààrẹ fún tiwa èyí lóko ẹ̀yin ni kẹ́ múra ọ̀rọ̀ tí tiwa ti kọjá bẹ́ẹ̀ yàn owó tí wọ́n wò pé èló ló fún pé owó ọjà ni wọ́n gbé bọ́ wọ́n ní ṣebí wọ́n ni ọ̀rọ̀ ti bí mi kọ́ o so wisdom wà ní pé kíyàn lè tíyàn bá fẹ́ notice crisis nínú family ẹ̀ níyàwó kíyàn lè yẹra díẹ̀ kíyàn travel àwọn tó bá ní pé mo lọ ṣe course 2 months mo padà mo lọ ṣe course mashallah mo ṣe kíní kan mo padà mashallah because ẹ̀mí o nǹkan mọ́ ń sú lọ́n kó ṣàánú wa wọ́n lè yàn ìmọ̀ lọ mọ́ra bẹ́ẹ̀ ni bọ̀tẹ́ ẹni mú náà dání ẹ mọ̀ wọn kan ní pé ọ́sá kèsè ilé náà kò mí wípé kẹwàá náà lé ó lè jẹ́ ní olé gan ló sọ́yìn méjèèjì ẹ̀yin méjèèjì fúnra yín lè move out of that place ẹ̀sì lẹ́jọ́ lọ sí mọ́ra tẹ́ bá lówó lọ that new environment tẹ́ bá tún débẹ̀ o lè kódẹ̀ lè mú àwọn ọmọ yín tẹ́ bá láwọn òbí tó dáa tánjọ́ ń sánà ẹ lè kọ́ àwọn ọmọ yín sọ́dọ̀ àwọn òbí wọn pé ọ̀dọ̀ àwọn òbí tí pé màmá bàbá à ń bọ̀ àfẹ́dé mọ́rọ̀ láti protect nìkan yẹn ẹ̀ẹ́dẹ̀ rí pé environment yẹn ti change sometimes stress tí obìnrin yẹn náà manage bí wọ́n gbé àwọn ọmọ owó àlọ́pọ̀lọ́ ti yẹn náà pé máa ṣe lé yẹ kó gbé wọn kalẹ̀ mú ká lọ sí mọ́ra èló ló fi protect the family ẹ̀ bí 1.2 1.3 1.5 yes mo ní 1.5 wọ́n ní ó múra àwọn olówó lẹ́yìn sọ yẹn ẹ̀yẹn come and ask me ó múra 1.5 1.8 tó clear ẹ lọ tẹ́bọ̀ yes ẹ̀yin tẹ́yìn bá ní 1.8 tí yẹ mú 1.8 tí ẹ̀ tí ó wà
36 ọlọ́mọdé ó pọ̀ ní ọ̀rọ̀ wa so kíyàn wá lọ wá dé báyìí kó wá ó ti protect family ẹ̀ mashallah protect ìyàwó èèyàn so kọ́lọ̀ kó ṣàánú but ká má gbàgbé wà látútù sùfà àmọ́ àlọ́pọ̀ mọ́ fún àwọn ìyàwó ní ATM pé sísà kan wò pé ATM wọ́n wà lọ́wọ́ tèmi náà má fún wọn èyí tó lè fún wọn ní BOP wà wá transfer bí 100-200 síbẹ̀ bí 100-200